ló fẹ́ ẹjọ́ ohun tó lọ ṣe lódò yẹn ó wà nínú bíbélì. ó sọ pé mi ò ṣe torí owó, mi ìdẹ́gbà sísì lọ́wọ́ Tinubu. ó dà. mi ìdẹ̀ tún rẹ́dì pé torí pé mo fẹ́ torí tí mo lọ ṣe owó dà o. ẹ̀yin èèyàn wa oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ o. ẹ tún wá gbọ́ nǹkan tí Mr. Olaiya Igwe sọ nípa ìwà tí wọ́n wù lọ́jọ́ sí bí wọ́n ṣe lọ sídìí ilẹ̀ ní bíìchì láti gbàdúrà fún ààrẹ Tinubu kó bàa lè jẹ ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n níwà táwọn wù lọ́jọ́ náà lọ wọ́n ní ṣe ní bẹ nínú bíbélì o. eléyìí lágbára o. ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé lóòótọ́ ni wọ́n ní bẹ nínú bíbélì? wọ́n ní táwọn ṣe yìí wọ́n láwọn fi tẹ̀lé ìwé mímọ́ tí ń jẹ́ bíbélì ni. eléyìí lágbára ó gbẹnu tán o. wọ́n tún wá jẹ́ kó yé wa wípé ìwà táwọn wù lọ́jọ́ sí yẹn wọ́n ní lóòótọ́ ìjọba ààrẹ Tinubu kò fún àwọn lówó kankan. wọ́n ní ṣùgbọ́n látàrí ìwà ọ̀hún wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti fi ẹ̀bùn ńláńlá ẹ̀bùn tó tó ẹ̀bùn láti ta àwọn lọ́rẹ. ṣé ká wá sọ wípé ìwà tó yẹ kí ọmọlúwàbí ó máa wù ó ní Mr. Olaiya Igwe tán wù lọ́jọ́ náà? ṣé ó sì ṣe ìwà tí ó yẹ kí ọmọlúwàbí ó máa ṣe àwòkọ́ṣe rẹ̀? eléyìí lágbára o. wọ́n tún wá ṣàlàyé síwájú wípé wọ́n ní bí àwọn ṣe dọ̀bálẹ̀ fún MC Oluomo tí ń ṣe ọmọ inú àwọn látàrí wípé ó fi mọ́tò ayọ́kẹ́lẹ́ ta àwọn lọ́rẹ. wọ́n ní àwọn kan náà tún wá lẹ́yìn ìgbà náà láti ta àwọn lọ́rẹ ilẹ̀ tó tó ilẹ̀ ńlá ní ìlú Èkó. ó mà ga o, Ọlọ́run ṣàánú wa báyìí. ẹ̀yin èèyàn ẹ wá tún súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Mr. Olaiya Igwe. Naija television náà lẹ balẹ̀ sí iye ẹ̀yin èèyàn. tẹ́ ẹ bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ máa tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ máa follow wa ní gbogbo channels. ẹ like fídíò ẹ fèrè ọkàn tí yín náà sí comment kẹ́ ẹ dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri. ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Mr. Olaiya Igwe wọ́n tún tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé wọn gẹ́gẹ́ bí òṣèré tíátà Yorùbá nínú fídíò tó wà níbí báyìí. wọ́n sì ṣàlàyé nǹkan tó pọ̀ tó rọ̀ mọ́ ìwà tí wọ́n wù ní bíìchì lọ́jọ́sí àti bí wọ́n ṣe dọ̀bálẹ̀ fún MC Oluomo. wo eléyìí lékenka ẹ̀yẹ yìí ẹ jẹ́ ń gbé fọ́nrán fídíò ọ̀hún wọlé kẹ́ ẹ gbọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe níbẹ̀. mi ò ti hesitate láti gbọ́ pé mi ní ṣe ẹ̀mí mi ń fà mí pé go and do it, go and do it, go and do it. mo wá lọ ṣe. nígbà tí mo ṣe ó di talk of town, ó di èébú, ó dè pé wọ́n á pe pásítọ̀ mi kan torí mo ní pásítọ̀, mo láàfà, mo dẹ̀ tún ní àwọn babaláwo tó ń ṣe àdúrà fún mi torí ìlànà iṣẹ́ tí mo yàn. wọ́n ní pásítọ̀ lágbájá nǹkan báyìí tó ń lọ, wọ́n ní excuse me, mi lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi tí mo wà yìí, pè mí tó bá di aago báyìí. ìgbà tí mo wá pé wá ní ṣé ò tí ì bu ẹnikẹ́ni padà náà tó ń bu ẹ? mo ní rárá. Thank God. má bu ẹnikẹ́ni o, má ṣépè fún wọn o, wọn ò jẹ̀bi o, wọ́n nífẹ̀ẹ́ ni o, wọ́n dẹ̀ tó ṣe máa bu ẹ jù bẹ́ẹ̀ lọ o. mo ní wáyé o ní o ṣe yìí, ta ló fẹ́ sọ pé òfin ti ẹjọ́ ohun tó lọ ṣe lódò yẹn ó wà nínú bíbélì. nígbà tí eku òkè bí eku tẹ́yẹ òkè bí eku, Dávìdì ó wà nínú ẹ̀ tó lọ sóyí láàrin èrò, láàrin àwọn obìnrin, ó bọ́ sí hòhò, ó ń jó, ó sì yin Ọlọ́run. mo níbo ló wà nínú bíbélì? ó ló wà nínú Samuel 6 verse 20 to 23. Samuel 6, Samuel kejì ni o, Samuel second Samuel verse 20 to 23 orí kẹfà. ó ní sọ wà ń bẹ̀, ó ní fún ìyàwó ẹ̀ tó jọmọ Sọ́ọ̀ Míkáélì, ó ló ń fi ṣe rẹ̀ pé ìwọ tó jọba òun yẹ̀yẹ́ ra ládùúgbò gbogbo èrò, gbogbo nǹkan ọmọkùnrin àti díẹ̀ ní. ó ní ṣe bí wọ́n sọ pé ìdí tiẹ̀ náà dàbí ti ajá. mo ní ẹlòmíì tẹ́ fi wé tewúrẹ́, kò sí tó ń fìdí mi wé. ìdí mi so popular débi pé wọn ẹlòmíì nǹkan ọmọkùnrin mi kò rí ń bẹ̀ o, ó tún describe ẹ bóyá àwọn tó fẹ́ jẹṣẹ́ yìí. mi wàá mọ mi tẹ̀ ẹ̀rọ mi ò mọ̀, so tún describe ẹ̀ mi lè sọ pé bíi tata bíi kinní kan, kò sára tán òfin mi dá. ó ní ó wà bẹ́ẹ̀, ó ní but a sọ fún Dávìdì pé kó sọ fún ìyàwó ẹ̀ yẹn pé
ẹni tó ju bàbá ńlá bàbá ẹ lọ ló rán mi iṣẹ́ mo dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìdájọ́ dọwọ́ Ọlọ́run. Ó ní Olaiya Munisa Olaiya Asa nínú gbogbo ìyàwó tí Dáfídì fẹ́ Míkáélì yẹn ó yàgàn kò dẹ̀ bí ọmọ fún ohun tó ṣe yẹn torí pé ó pẹ́gun ẹ̀. Ìwọ má bú wọn rárá, ìwọ kan máa ṣàdúrà tún máa ṣàdúrà fún wọn. Ohun tó àfi tó bá jẹ́ pé o lọ ṣe nítorí owó o, tó o bá lọ ṣe nítorí owó pé lóòótọ́ la rán ẹ, ìwọ má wọrí, wàá wá rẹ́rìn kẹ́yìn ayé ẹ, wàá wá di ẹni tó máa rí pé hero. Ó tún wá sọ̀rọ̀ ni Tinubu fúnra rẹ̀ ó lè má jọ lójú ohun tó ṣe yìí àtọmọ àtìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Ó ní ṣùgbọ́n tí kò jọ aláboyún lójú ló máa ń kunnú. Ó ní sọ ìwọ má wọrí kọ́ máa ṣe bẹ́ẹ̀ lọ nísìnyí ló máa dùn ẹ́, tó bá yà kò ní dùn ẹ́ mọ́. You will become an hero. So leave them. Ẹjọ́ ń jagun ní ogun ló ń jà o. Ogun kí ìlú ilé dá ni. Ó dẹ̀ máa dá. Mo dẹ̀ ní òkè. Láti ìgbà náà gbogbo ẹ̀ fúyẹ́ lọ́kàn mi. So ìbú yẹn wá ń lọ sókè dáadáa. Ó wá dàbí body cream. Mo tẹ̀ tí rí bí comedy. Torí pé ìkan náà bloggers ti ẹ̀ sọ ní Olaiya yẹn. Mo tẹ̀ ń bí mi sí. Mo tẹ̀ fẹ́ ní ìmọ̀nà tí mo lè fi invite federal government kán kọ ẹ̀yìn ẹ̀ má gbà kán yìnbọn pa lórí ohun tí mo ṣe tọ́lọ́run rán mi lọ ṣe. So nígbà tí ó wà àtẹ̀yàn ní kán yìnbọn pa mí lórí nǹkan tí mi ṣe fúnra mi. Ẹ̀wọ̀n central bank mi ní mention orúkọ àwọn kaba central bank tó ń yí central bank wá pọ̀ tí wọ́n ṣe owó wa bó ṣe wù wọ́n. Ṣé bọ́ǹbù tí wọ́n fi pa wọ́n ni tán bá yìnbọn pa èmi. Àbí kán sòkúta mọ́ wọn lẹ́sẹ̀ kan bí wọ́n sómi. I don't understand. So ẹni tó jẹ́ colleague mi bú mi, ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi bú mi, èbú wá káàkiri. Àwọn kan dẹ̀ ń bú mi débi pé àwọn fi mí jẹun lọ ti wọn kí YouTube wọn máa lọ bíbú yìí. Ó wá bọ̀ kò sí ètò ọkàn mi, iṣẹ́ mi tún ń lo òkè sí mi. Ó wọ̀n sí Ọlọ́run àbí tí máa fẹ́ purọ́ mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ tẹ̀sọ̀ yìí mo mọ̀ wípé mo wo fídíò yìí kan tẹ̀ ní lóòótọ́ ẹ̀ ń gba alert méjì lẹ́dẹ̀ ń gbà. Méjì mo ń gbà tówó torí iṣẹ́ mi ń lọ kò dúró location mo bá débi. Mo dẹ̀ tún gbà alert èpè lóríṣiríṣi àti ibú. Lórí alert yẹn ṣe wọ̀ wípé ìgbà tẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní lóòótọ́ kò yọ owó àmọ́ mo lérò wípé kò yọ owó kan ẹ má ṣe gbọ́. Wọn ò fún yín lówó sí. Ẹ̀yin olóòtú dé ẹ má fi style fẹ́ ọ̀rọ̀ sẹ́nu mi. Mo sọ pé mi ò ṣe torí owó, mi ìdẹ́gbà sísì lọ́wọ́ Tinubu. Ó dà. Mi ìdẹ̀ tún rẹ́dì pé torí pé mo fẹ́ torí tí mo lọ ṣe owó dá o. Bọ̀ ṣé àwa rẹ́ nìkan kan tó wá wò pé bọ̀dá wa ẹ̀gbọ́n wa o kíní yìí àwa náà understand nǹkan tẹ́ ṣe pé Ọlọ́run ló rọ yín ẹ gbà kẹ́ fi kún ẹni tó bá wà nílé ààrẹ ni tó voluntarily fún yín ní nǹkan. Voluntarily kíní máa ń wáyé tí wọn ò lè sọ fún mi pé torí pé mo lọ bọ́ sí òwò ìyẹn ń lọ. Ìyẹn ló wá clarification ti wà lórí. Ó lágbèlè kó má jẹ torí kò dẹ̀ sọ mi pé torí ìhòòhò so ìyẹn lọ because ẹni tó bá fún mi ní nǹkan tó ń ṣorí ẹ̀ ó lè wà jẹ́ nínú ẹ̀ tán tiẹ̀ ló torí ẹ̀ fún mi ọkọ̀ sí ìlànà orí ẹ̀ pé because of what no. Okay ó dà ìrìn àjò tó ti lé ní ogójì ọdún nínú iṣẹ́ tíátà iṣẹ́ yẹn lè sọ wípé ìgbésí ayé yín ó wù yín bó ṣe rí yìí ẹ ti jẹ́ ẹni tí ó rí ìmúṣẹ lẹ́nu iṣẹ́. Yes torí gbogbo nǹkan tó ń fi kàríà ṣe ni mo ti ṣe. Mo bí ọkùnrin mo bóbìnrin, mo rán wọn lẹ́kọ̀ọ́, mo lọ́mọ ní UK, mo lọ́mọ l'Amẹ́ríkà, mo lọ́mọ tó jẹ́ nurse ní Germany. So mo tún lọ́mọ ń bí tó ṣe kí ni o tó kàn jáde tó dẹ̀ tún ń ṣiṣẹ́ ìjọba. Ṣé ẹ̀ ń fi style gbọ́rọ̀ mi lọ? Ó yé mi. Mo dẹ̀ kọ́lé sílùú wa l'Abẹ́òkúta. Ní ìkọ́lé sẹ́kọ̀ọ́ bọ̀ mo nílẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tá a ti bá wọn ṣe kí wọ́n ti ń pè ambassador wọn fún wa ńlẹ̀ and torí pé mo dọ̀bálẹ̀ fún àbúrò mi Musiliu Àyìndé Akínsànyà tó fún mi ní mọ́tò ìyẹn lẹ́nìkan pè mí pé ó dẹ̀ dọ̀bálẹ̀ ó dúpẹ́ bẹ́ẹ̀ I give you so plot of land ní Ọ̀gànbọ̀ and I got it. Wow. So ti yẹ yín pé pẹ̀lú way you brought yourself down so like just like that. Kọ́ àgbà mo dẹ̀ gbà wọ́n dẹ̀ kówé fún mi. Torí ó ṣe tí mi níjọ́ kan rí mi gbọ́dọ̀ gbọ́ lọ́mọ́ra táwọn èèyàn sọ wípé mo wà mẹ́gbẹ́ táwọn èèyàn sọ pé no
ṣé wọn rárú mọ́tò yẹn rí ni wọ́n ṣàtìrà nǹkan tó jù yẹn rí lọ́wọ́ dọ̀bálẹ̀ tó tó yẹn mo ti gun navigator rí mo ti gun sí ní ọ̀hún darí kò sí nǹkan tí mi gun rí. pé kò yẹ kí wọ́n dọ̀bálẹ̀ tó tó yẹn àbí pé nǹkan míì wà lẹ́yìn mọ́tò yẹn táwa ò fojú rí. Irọ́ mọ tó ṣẹlẹ̀ èmi ò tóbi ju Ọpẹ́ lọ àwọn ẹlòmíín lè tóbi ju Ọpẹ́ lọ nílé wọn èmi ò tóbi ju Ọpẹ́ lọ ọmọ tó ra mọ́tò fún mi Musiliu Àyìndé Akínsànyà MC àbúrò mi ni àmọ́ pé orí afẹ́fẹ́ ni mo ti sọ àbúrò mi ni àmọ́ ṣe fẹ́ gbọ́ ipò tá a gbé sí mo láti pọ́nlé toró ti wà nínú Al-Quran àti Bible tó ń bá gbé èèyàn sípò kan ẹ bá ń pọ́nlé torí fúnra ẹ̀kọ́ ló gbéra ẹ̀ síbẹ̀ òun lòún ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti ń ṣe kọ́ńtà sí ẹ̀ ń bò wọ́n lọ́hùn ẹ̀ ń bò wọ́n lọ́hùn ẹ̀ ń bù pé òun ṣe bẹ́ẹ̀ ni. òun ò ṣe dáadáa. bẹ́ẹ̀ ni so mo láti ṣe fún un.